ọmọ Yorùbá a kú oríire ọjọ́ tá à ń retí ti dé. Mo fi Ọlọ́run búra fún yín, ọjọ́ tá à ń retí ti dé ọmọ Yorùbá. Ṣé mi sọ fún yín? Mo ní ẹ jẹ́ ká ṣe sùúrù. Mo ní ẹ jẹ́ ká ṣe sùúrù. Ohun tí ó tó ó bọ̀ wá ṣẹ́kù. Ẹ̀yin tẹ́ ti wá gbógun tì wá nísìnyí, níbo lẹ fẹ́ fojú sí báyìí? Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé God bless Donald Trump, God bless Yorùbá nation, God bless United Nations, God bless Chief Sunday Igboho, God bless emeritus merited intelligent Professor Adebanji Akintoye, the oracle of our time, the mouthpiece of the Yorubas, the mouthpiece of gbogbo ọmọlúàbí Yorubas across the world. Ọmọ Yorùbá a kú oríire. Abájọ tí wọ́n ní wọ́n mú Sultan ní bọ́dà Niger lánàá, bọ̀ torí pé a ò tí confam information yẹn ni ò jẹ́ kí wọ́n pariwo ẹ̀ síta. Wọ́n ní nírọ̀lẹ́ àná wọn ò mọ ohun tó dé. Official card tí Sultan ṣogbó tó máa ń lò òun gangan kọ́ ló lò. Wọ́n ló kọ̀ mú smoker kan, kódà gan fúnra ẹ̀ ni wọ́n ló drive ẹ mọ̀, wọ́n ló ń sá lọ sí ní bọ́dà Niger. Bóyá tí wàá padà wọlé o, àṣé ń pé ẹ lè believe pé láti bí aago 4 lánàá ni American surveillance drone ló ti take over airspace Nigeria. Can you believe that? Kò dẹ̀ sẹ́ni tó mọ̀, not until today làwọn expert wá ṣẹ́ mọ̀ nígbà tó sọ jáde fúnra wọn. Ọmọ Yorùbá a kú oríire, ìrọ̀rùn ti dé. Mo ní ìrọ̀rùn ti dé. Ṣé o kò easy ni? Abájọ mo máa play evidence fún wa o. Mo ṣáà ń wò ó, pé Murati Minister of Defence tí wọ́n fi ń ṣiṣẹ́ yìí, Mura lè kọjá Murati tẹ́lẹ̀ o. Mura dùn ọ̀dà èrè o. Yes, Minister of Defence. Ṣé mo ti máa gbọ́ formation pé àwọn dúró Amẹ́ríkà bọ̀ o, kò mọ̀ tó ń ṣe o, ṣiṣẹ́ ibi iṣẹ́ o. Ẹ mọ̀, bàbá Tinubu náà ti máa pè ní kọ̀rọ̀, wọ́n á ti pè ní pọ̀ wá Christopher bí kí lórúkọ ẹ. Ẹni fún chief of army defence fún ní instruction wípé Fúlàní tó bá ti rí tó gbé bọn dání gbà kó pa lẹ́sẹ̀kẹsẹ̀. Kò sọ̀rọ̀ pé kọ́ọ̀tù àbí gbogbo yọ̀pọ̀kẹ́ mọ́ o. Amẹ́ríkà ti ń bọ̀ o. Ìwọ náà rí pé ọ̀fun wa ni wọ́n dúró lé o. Ọdẹ ń ṣọ́ wa o. Jámọ́ mo ṣàmọ̀ pé ẹnájì tí CJ Musa fi ń ṣiṣẹ́ yìí ó ń ṣe níṣe pé tó ń bá máa kó òun kú. Torí tẹ bá rántí dáadáa, irú nǹkan tí General Christopher ń ṣe yìí, retired general yìí, irú nǹkan tí wọ́n ṣe yìí ni bàbá Alágbájá ṣe káwọn Fúlàní mú tó pa ní fọ́nà fọ́ṣù. Tí kọ̀ọ̀kan ò dẹ̀ tẹ̀yìn ẹ̀yọ́dẹ níyì. Amẹ́ríkà ti wọlé bíbá. Ọmọ Yorùbá, mo kí wa kú oríire o. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kíra wa kú oríire. Ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited intelligent distinguished loyal dependable honest integrity truthful reliable dependable distinguished Professor Adebanji Akintoye. Wọ́n wà l'Amẹ́ríkà báyìí. Ó wà nínú àwọn tí torílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bí mo sọ fún yín last 2 weeks. Tẹ́ bá gbọ́ lẹ́nu mi ẹ má wùyẹ̀wò, confam ni. Àwọn tó kórìíra mi tí wọn kò nífẹ̀ẹ́ mi tí mi mọ tí mo gbà lọ́wọ́ wọn o. Just because aláwọ̀kọ́ wọn ò rí mi control. Ẹlẹ́kejì wọn ò rí kí wọ́n á tọ owó lọ́wọ́ àwọn. Ẹlẹ́kẹta kò tiẹ̀ fi kankan láìkì mi. Ó ṣe lè jẹ́ mi ni màmá gbé emergency news for every time. Ó ṣe lè jẹ́ ìwọ nìkan ni wọ́n wá ń sọ gbogbo ẹ̀. Mo ṣiṣẹ́ débẹ̀ ni. Tẹ́ bá wò dáadáa, kò ń ṣe ìbánisọ̀rọ̀ ló sọ mí di mídíà. Fídíò tó jẹ́ kí gbogbo ṣe fídíò tó máa kọ́ ṣe o. Fídíò tó máa jẹ́ kí gbogbo ayé tó gbé mi wá sí limelight. Tí mi ìdẹ̀ ní jábọ́ láṣẹ Ọlọ́run, màá máa lọ sókè sí ni.
pẹ̀lú gbogbo nǹkan tó bá ń mí tó jẹ́ tèmi àti tó wà lákàtà mi, a máa ga sókè ni, a ò ní wálẹ̀ láéláé. Ògo tí ń jẹ́ Ọláolúwa kan. Ẹni tọ́lọ́run bá fi hàn nìkan láyé máa ń rí. Ẹni tọ́lọ́run ò bá fi hàn, á kàn máa ṣe lásán ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ ń fojoojúmọ́ tẹ fi ń dọdẹ mi, èmi tẹ̀lé ń fojoojúmọ́ dẹdẹ, èmi make research, mò ń gbé nǹkan jáde tó jẹ́ níhùn. Nígbà tó kọ́kọ́ attack ìlú Ìgbòho, èmi mo kọ́kọ́ gbọ́ intelligent yẹn. Kódà káwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìgbòho míì tó mọ̀, èmi mo tún update àwọn kọ̀ọ̀kan nínú àwọn tájọ́ ń ṣe bọ̀bọ̀. Sísítà mi wọ́n bá ẹ ṣẹlẹ̀ ẹni lóòótọ́ fáwọn tí mo ní tí gbọ́ àbí ká máa wo next 2 hours kí pépà tó wá bẹ̀rẹ̀ sí ní gbé nírọ̀lẹ́. Àwọn kan tẹ bá gbọ́ pé tí wọ́n ṣẹ́ fún mi tó nírọ́ ni mò ń pa, irọ́ mi ti pọ̀ jù, wọn attack Ìgbòho, wọn pààyàn, wọn pé ìlú Ìgbòho làwọn tí ń pè lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n tún ń parọ́ fáwọn pé irọ́ díẹ̀ ni. Ọmọ Yorùbá, dúróònù tí bá bù kéré, dúróònù ti Amẹ́ríkà tí wọ́n rán láti Amẹ́ríkà tó take over airspace wa báyìí tí bá bù kéré ó máa lé ní 60,000. Á fẹ́ tó bẹ́ẹ̀, kó dẹ̀ lè má tó bẹ́ẹ̀, but it's not a small number drone. Kò dẹ̀ kí n ṣàwọn dúróònù tí Burkina Faso àdàbí tí kìíní ń lò. Dúróònù eléyìí tẹ bá rí ẹ̀rọ Amẹ́ríkà lára ẹ̀. Kábíyèsí Elédùmarè, God bless America. Donald Trump ní òun ò lè wà láyé kí àwọn àgbàlagbà kó máa sunkún nítorí nǹkan tó lẹ́tọ̀ọ́ sí tí ó tó dẹ̀ tọ́, òun ò ní gba irú ẹ̀ láyè. Donald Trump ní òun ò ní ṣọwọ́ òun báyìí kó máa pa àwọn èèyàn nígbà tóun dẹ̀ mọ̀ tó fà tó fi ń pa wọ́n àti ohun tóun dẹ̀ lè ṣe tí pàdánù yá fi dúró tí ò fi ní rí bẹ́ẹ̀ mọ́. Ó ní tóun ò bá ṣe conscience òun ò ní forgive òun. Mo máa play àwọn evidence kan fún yín níbàyí tẹ́ fi máa mọ̀ wípé tí màá ti bá sọ̀rọ̀ ẹ má sọ pé irọ́ ló ń pamọ́. The best tẹ́ máa ṣe ní pé kẹ́yìn náà lọ make research. Information tọmọ ìgbé wá ṣòótọ́ ni àbí irọ́ ni, ẹ make research. Ẹlòmíì wà, information tí mo bá gbé jáde ó fẹ́ lò ó. Bọ̀ kí ni ká ti gbọ́ pé Masbi ló kọ́kọ́ sọ àwọn mentality Nàìjíríà, mentality location 419. Ó mà ṣe o. Ọmọ Yorùbá, mo kí wa kú oríire. Ṣẹlẹ̀ Amẹ́ríkà tó dá sọ̀rọ̀ wa yìí, mo fi Ọlọ́run búra fún yín, ẹ lọ kọ́lẹ̀. Àyàfi tọ́lọ́run bá sọ pé gbogbo ṣe fẹ́ bá dé nìyẹn, Amẹ́ríkà máa pín ìlú ìkí wọn tó padà. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Yes. Òun lẹ ṣe rí táwọn àgbà òfò kan, táwọn ọmọ àlè Yorùbá kan tó ń ṣe fídíò káàkiri. Ọmọ Yorùbá, ẹ má support Amẹ́ríkà o, olè ni wọ́n o, resources ni wọ́n fẹ́ wá kó o, kékeré kan o. Bọ́mọdé ṣe ń wúwo tó wo rẹ̀, bẹ́ẹ̀ ni náà lára àwọn àgbàlagbà. All in the name of politics. Torí pé ẹ̀ ń ṣe pẹ̀lú àwọn olóṣèlú. Torí pé ẹ̀ ń wá recognition Tinubu. Ẹ̀ ń wá recognition àwọn politicians. Kọ́ máa fún yín, bóyá contract lẹ fẹ́ gbà ní àmọ́. Bóyá owó lẹ fẹ́ gbà a ò mọ̀. Bóyá bí dẹ̀ ń pa yín bí tẹ wà yẹn a ò mọ̀. Ẹni tó sọ̀rọ̀ yìí, tàbí ẹ̀ máa wo age ẹ̀, is more than 20 years. Ọ̀dọ́ ni. Kọ́dọ̀ jáde kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu, kó máa ṣe fídíò, kó máa attack gbogbo àwọn tó ń sọ pé k'Amẹ́ríkà má wà. Can you imagine? Ṣọ́dọ̀ níyà ń jẹ ni àbí àwọn àgbàlagbà? Ẹ mọ̀ pé tẹ bá ń bá Amẹ́ríkà jà, ẹ̀ ń protect àwọn Fúlàní terrorist ni. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lè máa mọ̀ ohun tẹ̀ ń ṣe nìyẹn. Ó yẹ wò nígbà tata tó tí yọ dùn, ṣé àwọn bandit ṣé wọn ò láwọn yín? Wọ́n ti ń bẹ̀bẹ̀ báyìí, wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀. They cannot die silent again, wọn ò fẹ́ kú mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ń sọ pé yéṣe Ọ̀yọ́mí ni Fúlàní. Irọ́ ni Fúlàní kan ti ń rí millions of naira, kò fẹ́ kú mọ́. Àwọn Fúlàní ayé àtijọ́ nìyẹn tí wọ́n ń da màálù,
tíṣẹ́ bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ṣe láwọn Fúlàní tó wà ń tà ń sìn ní abílíọ̀nì and mílíọ̀nù náírà owó ti wà lọ́wọ́ wọn wọ́n ti tọ́gbàdún wò wọn ò fẹ́ kú mọ́ ṣèbẹ́gbọ́n kan tí Bello tọ́jú àtàwọn bọ́ ìṣe sọ wọ́n sọ̀rọ̀ náà wọ́n ní kílé tí Nàìjíríà tó ń ju àdó lówó sáwọn tó ń gbàmù àwọn ìfẹ́sọ́lóyìnbó nítorí orí kan níta wà yìí wọn fà ìgbọ́bùkọ́ bẹ́ẹ̀ kọ́ máa lọ gbé kí ni olúwa ẹ̀ lọ pátápátá yìnyín rẹ̀ ní dùn mọ́ mi nínú rẹ̀ nígbà tẹ́ ń wò mí torí ó ṣeé ṣe kí ẹ má rí mi wò wọ́n tó bá gbé lọ ìwé rẹ̀ ní tirẹ̀ sí mi lágbára Ọlọ́run. ọmọ Yorùbá Amẹ́ríkà ti dúró tìkọra Amẹ́ríkà ti sọ wípé òun ṣe tán láti liberate everybody. Ọlọ́run ní tó bá máa kí tiẹ̀ má sọ pé Ọlọ́run nílẹ̀ Yorùbá wọ́n máa ń kó kékeré fowó yẹn lẹ̀ képo wílé Yorùbá ní tó bá máa gbẹ́ kòtò ọ̀tá má gbẹ́ kó jìn jù o lè gbẹ́ kòtò fọ̀gá ẹ̀ fún ọ̀tá ẹ̀ bọ̀ má jẹ́ kó jìn jù gbẹ́ nígbẹ́ pé ìwọ gan lè mọ tí kó wá padà kó sínú ẹ̀ ọmọ tó bí ó lè rìn gbèrègbèrè kókó sínú ẹ̀ ẹni tó súnmọ́ ẹ tó yẹ pé tó bá kó sínú ẹ̀ kò lẹ́lòmíì tó lè pè ìyàtọ̀ síwọ nìkan máa ro gbogbo nǹkan yẹn mọ́ òun lèmi ṣe ń respect bàbá wa Professor Banji Akíntóyè ó wà nǹkan tí mo fi ń respect bàbá yẹn tí mi dẹ̀ ní ever disrespect wọn láyé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ movement àpọ̀ kódà ká tó pè ní Yorùbá ní ìfìbọ́nìjọ kọ́ra ọkọ̀ pè ó láwọn orúkọ kan tá a pè mí ní sọ́lé afẹ́fẹ́ tó orúkọ yẹn ṣì operate in Nigerian system tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn tó jẹ́ activist ni wọ́n ní tọ́kọ̀dọ̀ wọn sá síbẹ̀ láti máa ń nǹkan tó lọ. Now ọmọ Yorùbá this is our time. Shettima El-Rufai Saad Abubakar tó pe àìní Sátánì Sokoto Mẹ́tawálé Gumi Pàtámì Shettima àti El-Rufai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n come together nígbà tí Shettima tó ń lọ United Nations allegedly ni o eléyìí tí mo fẹ́ sọ yìí I'm not there allegedly wọ́n náà tọ̀ ní script tí bàbá Tinubu kọ tó fún Shettima ọ̀tọ̀ ní script tó lọ kà lọ́hùn bí irọ́ ni bí òótọ́ ni I don't know and it's none of my business. Do you get that? Wọ́n ní ìtó prepare fún ara tiẹ̀ ló kà lóhùn tó já sí wípé ó ń gbèjà Palestine ó wá ń bá Israel jà ó bá wọn jà ó bá wọn jàjà àjàdíjú tí ọ̀rọ̀ yìí sọ pé Yorùbá ò kì í jàjà àjàdíjú torí pé ẹni tó rò pé bí ẹja rẹ̀ kò tí tàn síbẹ̀ táyọ̀bá ti parẹ́ ìṣeéṣepọ̀ tẹ̀lẹ́jọ́ ṣe papọ̀ òun ni àwa Yorùbá ṣe máa ń sọ wípé ẹni tó ṣe ohun tó dùnni lénìí ó lè dọ̀la kó ṣe ohun tó máa dùn mọ́yàn nú ìdí nìyẹn tí Yorùbá ò sì kí ń jàjà jíjú tá a bá ń jà bí ká kú kọ́ owó yẹn ò dókè ọya o òwe yẹn kò délé Haúsá o ilẹ̀ Haúsá tíyàn méjì bá ń jà èèyàn kó gbọ́dọ̀ kó àbí káwọn méjì kú ni o ikú gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní àárín wọn. Now ọmọ Yorùbá má ṣe o kó tó di pé màá bọ́ sí ìpele kejì ẹ̀yin èèyàn wa mi tí ì kọjú mi kí ló ń ṣẹlẹ̀ ẹ surprise mi ẹ support mi ẹ assist mi èmi náà máa dá lọ́dún pẹ̀lú àwọn boys ó gbà wá tá à ń jẹ́ Masbi TV ìtajọ́ ń ṣiṣẹ́ papọ̀ àtàwọn èèyàn wa tó wà ní field tó ń ṣe house awareness ẹ support Masbi ká dá lọ́dún fún everybody kí everybody jẹun ká jẹun ká gbádùn you know just for that day ẹ support wa gbogbo iná náà lẹ́kúnkún mọ̀ pé
mo lérò lẹ́yìn bí omi. Àwa dẹ̀ lọ́lọ́run láti máa take care feeding and every other thing gbogbo wọn from A to Z but kò easy. Ẹ support me, give me a helping hand, ẹ support me. 021 41 68 704 GTB Williams Oluwatosin Ayoloye. Once again 021 41 68 704 021 41 68 704 GTB Williams Oluwatosin Ayoloye. Now kó tó di pé a wá bọ́ sí ibi òkè ọ̀hún tá à ń lọ, nọ́mbà tẹlifíṣàn di rìsíìtì sí mi rèé tàbí tẹlẹ fi gbé ìpolówó ọjà fún mi tàbí ẹ fẹ́ pè mí ṣàkíyèsí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp only. Tẹ́ bá pè á máa ring á dẹ̀ máa wọ machine bó ṣe set ẹ̀ yẹn. WhatsApp only. WhatsApp only. Tẹ́ bá fẹ́ pe nọ́mbà yẹn pẹ̀lú bí a ó lọ́jú jù bí mo ṣe wà Nàìjíríà báyìí nọ́mbà tí mò ń lò ìyẹn náà mi fi pe direct call. Tẹ́ bá tiẹ̀ pè yẹn kò ní ring rárá, WhatsApp nìkan ni 081 76 03 4216 081 76 03 4216. Now mo fẹ́ play àwọn kọ̀ọ̀kan fún wa. Mo fẹ́ jẹ́ kí a jọ gbọ́ kí n tó lọ sí ìpolówó ọjà. Ẹ ti rí mi ò fẹ́ show ẹ̀ jù torí àwọn international news yẹn máa ń ní copy tó lágbára gan. So òun nìyẹn mo mọ̀ zoom yẹn kẹ́ rí ni màá wá play àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́ sí tí nísìnyí. Ọmọ Yorùbá ẹ jẹ́ lọ fọkàn wa balẹ̀. Shettima ó ti gbẹ́ kòtò fún Yorùbá, àwọn ìran ẹ̀ ló wọ́n ń kó sí báyìí nísìnyí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo àwọn àgbààgbà Fúlàní tó jẹ́ Kàbá gbogbo wọn ti fi Nàìjíríà lẹ̀. Tó bá dàbí rọ intelligent ni mo receive. Yes. Mi ti lọ 100%. A lè lo benefit of doubt fine but àwọn source tèmi wọ́n disappoint. Wọ́n ní gbogbo wọn ti sá kúrò nílùú. Nígbà tó ti bẹ̀rẹ̀ tó bẹ Minister of Defence mo dẹ̀ mọ̀ pé wọ́n á ti fi oríṣiríṣi nǹkan bẹ̀ máa yẹn tí ó gbọ́ kó tó di pọ́bẹ̀ sí ní dúnkùkù mọ́ nísìn. Nothing must happen to CJ Musa. Sultan Sokoto, El-Rufai, Mẹ́tawálé, Pantami, Kashim Shettima, El-Rufai gbogbo yín pátápátá. Nothing must happen to CJ Musa. Yes. Gumi, all birds of the same feathers. They are all equal. Ọmọ Yorùbá, ẹ jábẹ̀ sí máa kọ sábẹ́ comment section wípé Yorùbá nation no going back. Ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ wípé òmìnira ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì sí wa gan. Yes. Now mo wá fẹ́ play ẹ̀ fún eégún ọ̀kẹ́ gbọ́ eégún ńlá eégún tó tóbi gan. Eégún tó tóbi gan. Ẹ tí nǹkan tí dúró yẹn ń dàlẹ̀ kò jẹun rárá. Ṣèbálágbára làwọn Fúlàní ìpera wọn kọ́ bá Amẹ́ríkà jà náà tí wọ́n lè bá wọn jà ní àbí kọ́ bá wọn jà ṣòyẹ ní pé Nàìjíríà nìkan lè rẹ̀ dí mọ́ torí pé ẹ̀rí federal power lò. Ẹ ti mọ̀ pé tẹ bá ń bá Amẹ́ríkà jà lè lo power anybody àfi tẹ bá fẹ́ jẹ́ kí àtẹ̀yìn àtàwọn tó ń tì í lẹ́yìn tẹ bá fẹ́ kọ́ sọ gboyún dé wúlò kù. Ribadu ojú gbá mi tí fún Ribadu National Security Adviser ó ń kó bọ̀ fáwọn terrorists ó ń kó bọ̀ fáwọn military alert according to him. Ṣé àmọ̀ kò lè sọ ní Ìgbòho sọ kankan wọ́n ní Kwara yẹn ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó yàtọ̀ sí kọ́tà àárín
nígbà tí bàbá yẹn ń sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa a padà lọ bá wọn pé bàbá ń tẹ́ Sóyèwí ẹ tú fún wa pẹ̀lú ògo Ọlọ́run olúwa mi dẹ̀ tú fún mi wọ́n á yẹn èmi náà wá pé lóòótọ́ ohun tí wọ́n tó lọ ń pera wọn. Yes, ọmọ Yorùbá ẹ wá jà fi sínú àdúrà kọ́ lọ má jẹ́ kó sú Amẹ́ríkà kó má rẹ Amẹ́ríkà tó láwọn tó máa fún wa lómìnira rẹ̀ tó máa jẹ́ kó yá because kòtò tí mo níṣẹ́ tí máa gbẹ́ now ó ti pẹ́ tí Palestine àti Israel ti ń jà ìwọ gẹ́gẹ́ bí vice president ó wá lọ United Nations ó wá lọ sọ fún wọn pé láti sí ìlọ o Nàìjíríà ti recognize wọn as a country bí ṣe tí máa sọ̀rọ̀ ẹ lásán UK náà sọ France many countries of the world wọ́n bẹ̀rẹ̀ sí ní recognize Palestine tó túmọ̀ sí pé wọ́n ti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè just like that. Ní Nàìjíríà tó lórí burúkú gáyé ti wá mọye country tó fẹ́ pull out of Nigeria tí wọ́n stop nísìnyí báyìí àwa tí wàá gbọ́ intelligent information fún wọn sọ wípé Amẹ́ríkà ní mo ti gbàgbọ́ gbọ́ intelligent ìyẹn mú sọ̀nà bó wọ́n ti fẹ́ execute ẹ̀ sí pé gbogbo àwa tá à ń clamor for freedom Amẹ́ríkà ti ní ká lọ fọkàn wa balẹ̀ pé gbogbo yín lè máa gba òmìnira ohun tó bá ń Palestine tó bá lè gbòmìnira ẹ̀yin ní gbogbo nǹkan lẹ fi ju Palestine lọ ẹ máa dá dúró ẹ fọkàn yín balẹ̀ àsìkò tẹ̀lé máa dá dúró rèé ẹni tó bá wù kó hate Trump I love Trump if it's possible to turn him to my father I'm ready to be his son. Donald Trump pẹ̀lú tó ṣe we can call him best president of the year. It's only America that can do it. Yes, America nìkan ló lè handle a country like Nigeria. Yeah, kò má dàbí pé mo kàn fún yín ṣubú mi látàrí mo ti fà wọ́n nípa ẹ̀wọ̀n yàbí bóyá wọ́n fẹ́ kẹ́ wo kẹ́lísìsì kìíní now mo fẹ́ kẹ́lísìsì wọ́n máa pè díẹ̀ tó copyright tó bá fẹ́ kó mẹ́sẹ̀gì máa sẹ̀ǹdẹ̀ sí. Drones, surveillance drones were all over Nigeria yesterday trying to gather information and obviously I think is between the agreement of the Nigeria government and the United States of America government. Ṣé mi sọ fún yín mo ní tó bá dọ̀la mo sọ́nù intelligent mo receive last week too kẹ̀yìn tẹ́ bá ń fọkàn bá program mi lọ mo ní ẹ má yẹ kó yà yín lẹ́nu tó bá dọ̀la tẹ́ bá padà gbọ́ kí bàbá Tinubu gangan ni wọ́n wà nídìí gbogbo bí Amẹ́ríkà ìfọ̀hún kẹ́ má yẹ kó yà yín lẹ́nu because bàbá yẹn fẹ́ ṣiṣẹ́ honestly yóò dáa wọ́n fẹ́ ṣiṣẹ́ but àwọn tó kó mọ́ra táwọn bá ń ṣiṣẹ́ tó ń ṣoore fún àwọn aráàlú àwọn wèrè tó wà lápá ibẹ̀ yẹn wọ́n rí ní pé ibi ló ṣe fáwọn ọ̀n jẹ́ káwọn máa wọ́n jíyàn gbé mọ́ ọ̀n jẹ́ káwọn máa wọ́n ti kéèyàn nǹkan tó bẹ̀rẹ̀ sí ní lérí ogun tó ń lérí gbogbo ẹ̀. Bàbá Tinubu ọ̀nà àwọn tó wá ṣe protest l'Abuja ní National Assembly Plaza ẹ̀jẹ̀ ìjà yìí tán they have hidden agenda. Tẹ́ bá wò dáadáa ẹ rí i pé gbogbo àwọn tó fẹ́ lead protest yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn làṣírí wọn ti tú pé terrorist sponsor ni wọn nǹkan ẹgbẹ́ kan àwọn kan wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti fi seize power. Ẹ má gbọ́ra yín o Bàbá Tinubu bẹ́ẹ̀ bá fẹ́ lọ yà gbẹgbẹ presidency yìí dání bẹ́ẹ̀ bá fẹ́ tọ̀ ẹgbẹ́ presidency yìí dání gbogbo wọn yẹn wọ́n ti ṣe meeting wọ́n ń ṣọ́ yín gidi gan ni ṣe wọ́n fáwọn ológun la máa bọ̀ tó máa ń dìtẹ̀ gbàjọba alágbádá kó má lọ torí ọ̀run yìí bẹ̀rẹ̀ o kó má lọ torí wọn bẹ̀rẹ̀ ẹ bá lọ fún medical àbí anything go on working leave ó tiẹ̀ jẹ́ ẹ̀rín torí ká tó sọ fún yín gọlẹ̀ yín gan tí ń ṣe working leave. Now gbogbo hidden agenda plan táwọn Fúlàní ní inú mi dùn pé Bàbá Tinubu láwọn apá kan wọ́n jẹ́ ọmọ kọ láwọn apá kan wọ́n ṣe wọlé báwọn mọ̀ wá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ibi tó ti jẹ́ ọmọ kọ lè dún máa wù tó túmọ̀ sí wípé
ẹni tó ṣe ibi lénìí ó lè dọ̀la kó ṣoore. Mi ní ká support bàbá Tinubu o. I'm not for one Nigeria, I'm for Yoruba nation. Yeah, but as a matter of fact, issue on ground now is not even matter of separation or so. It's matter of security, matter of being alive. Kéèyàn wà láyé. Ẹni tó bá wà láyé nìkan ọ̀nìkan lè kó fẹ́ jà fún òmìnira àbí nǹkan kan. Kó tó di pé màá play àwọn ẹ̀rù ń bà mí. Ẹ̀wọ̀n international news wọ́n fi copyright tó fi bẹ́ẹ̀ anybody ṣeré. Kó má di pé wọ́n máa lọ oh my God ẹ̀rù kẹ́mọ̀ kan ẹ̀jẹ̀ má gbé èèyàn wa. Díẹ̀ tí mo kọ̀ ra play ẹ̀gbọ́n ẹ̀yà mi ti ń já báyìí. I swear to God ẹ̀yà mi ti ń já. Kó má lọ gbé kinní ìwálẹ̀. Torí àwọn bíbí company yẹn ìkanra ló fi máa ń ba tèèyàn jẹ́. Because tó bá fi lè ṣe ní organization millions of dollars lọ máa ń sùn wọn. So táwọn ọba tó wọlé níbo tó lò ń kan àwọn láì gbà ṣe tàbí ọ̀nà tó rẹ̀ kò sára tí wọ́n lè dá. Òyìnbó kì í fi copyright ṣe anybody ṣeré. Yes. So now kẹ́mọ̀ Yorùbá ẹ̀yìn rẹ̀ rí studio mi. Wọ́n fowó lọ̀ mí ní ìgbà. Wọ́n fi kú lọ̀ mí ní ìgbà. Kódà mọ́tò àti studio tí mò ń sunkún láti jọ yìí alálẹ̀ ilẹ̀ Yorùbá rí mi wọ́n ti fi lọ̀ mí ní ìgbà. Torí mi lè sọ pé mò ń support Yorùbá nation. Kó wá dọ̀la kí wá ní mo di APC àbí PDP. Kò ní make sense. Mi lè gbà nǹkan tí màá gbà. Fẹ́ pé ayé ọmọ wa máa bàjẹ́ èèyàn lè sọ̀rọ̀ á wá di solú ẹ̀kú. Àmúmọ́ra ni àmúmọ́ra pọ́nnu láni. Ṣùgbọ́n tí yóò bá ti gbowó tí yóò jẹjẹkújẹ tí yóò gbàgbọ́ ó máa free more than a bed. Bí mo ìwà ń sìn mo free. Ẹni pé gbà táwọn olórí burúkú tí wọ́n tẹ̀lú ní tìrì àwọn olówó òjijì olówó ògùn owó olówó tí ó mọ̀ tó bọ̀ bá di movement wa. Ó wá yá nígbà tó wá di pé movement yẹn pín sí méjì. Tí Dúpẹ́ Onítìrì tó náà ń try láti control àwọn area kan. Gbogbo àwọn tó jẹ́ heavy sponsor àwọn tẹ̀lé. Right from time lèmi ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń náwó movement millions of naira tó ń náwó anyhow. Èmi ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn agent ni wọn. I swear to God I pay heaven and earth. Mind mi sọ bẹ́ẹ̀ fún mi láti bẹ̀rẹ̀. Ẹ máa rí pé mi nìkan mo gbé náwó Dúpẹ́ Onítìrì. Nígbà tí ṣe ẹkú ibẹ̀ stream ẹ̀ lójú méjèèjì. Ẹ mọ ìgbà tí ẹkú ibẹ̀ tó fi bá mi fà. Tó ṣẹlẹ̀ mí ẹ̀ kó tápù wúmà ẹ̀. Nígbà yẹn èmi tápù ẹ̀ tó rọrùn ló gbé mi títí. Èmi ò lè rò tó kí mi má sọ. Àyà sọ. Wọ́n lè má fún mi kò tó bá fún mi mọ́ o. Ẹgbẹ́ táwọn ìyá àjàkálẹ̀ àrùn àbí kí ló gbọ́n tó ń pariwo pé àwọn fún wọn lówó kò ṣe tó dárúkọ mi. Ṣé wọ́n tó owó fún mi tàbí tí mi ìgbà tí mi tọ́ owó lọ́wọ́ ẹ̀ ṣé mi ló máa tó fẹ́ máa control fẹ́ máa kò lè work. Ibi táwọn èèyàn wa kọ́ ya wèrè wọ́n tún fògùn gbowó lọ́wọ́ àwọn ẹ wò ó àsìkò retí tó àwọn voice note kọ́ ya pa tó jẹ́ pé ìjọ tó bá pọ̀ jẹun sí mi lórí báyìí máa kọ́ bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ ṣọ̀gbọ́n wa pa bàtà á pa jọ̀wọ́n etí ẹ̀ tí lè sí nǹkan tẹ́ni ẹ̀ máa ń ṣe sí tún pé ó tún fi ra ìṣẹ̀lẹ̀ yà sí tó bá fẹ́ tẹ̀ mọ́. Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ẹ bá parí orin yẹn lórúkọ. So now ọmọ Yorùbá ẹ̀yà lọ dira o. Ìwọ tó bá lẹ́bí ní ilẹ̀ Haúsá ìdílọ pé wọ́n á lọ dira. Ẹ̀yin tó bá mọ CJ Musa dáadáa ẹ sọ fún wọn pé mo lóògùn ayẹta kan tí mo fẹ́ fún lọ́fẹ̀ẹ́ ló fún torí a gbọ́dọ̀ lajúlẹ̀ kọ́ wọ́n tó pa CJ Musa dànù bí wọ́n ti pa Lágbájá torí pé ó ń ṣiṣẹ́ wọ́n ṣe pa ṣé Tọ́pẹ́ Àrótiré ni àbí Tèmítọ́pẹ́ Àrótiré ilé gbó ilẹ̀ mọ́ obìnrin yẹn
ọmọ Yorùbá ni ó ń wa ṣégè nínú orí fighter jet ó gùdù lórí burúkú kò sẹ́lẹ̀mí ẹ̀ ní gbogbo Áfíríkà wọ́n ní where we are talking of pé kéèyàn tọ̀nù private jet kéèyàn tó máa yin kíní pé kó lọ blow ẹ̀ àwọn anti-air defence ibi tó máa ń ya òyìnbí ó máa ń parí anti-air defence kọ́ pé mẹ́wàá kọ́ máa gbogbogbò ó máa tún lọ several times ó dẹ̀ engage àwọn terrorists ó engage wọn ó ń gbáṣí fún wọn ọmọ yẹn padà ọ̀pá alágbájá Sìjẹ́ Musa tún lè ní sí Sìjẹ́ Musa carry on ẹ̀yin tẹ́ bá súnmọ́ Sìjẹ́ Musa ẹ sọ fún wọn mo ní ayẹta tó confam tí mo lè fún tí wọn ò ní pa ẹ wo wọn ṣe mú general ọba ẹ kò àzúmì pé ó confam ó ní ègbé ó ní àfẹ́rẹ́ kó lè pe oyin kí ó kóyin dàlú live ayẹta afẹ́ta asákì tìdíjò àyìnrá àyìnjáwẹ́wẹ́ ẹsẹ̀ gbé ọwọ́ kankan ẹ̀ àdúgbò ìlú yọ jẹnẹrà ọba nílára ṣé jẹnẹrà ọba ò lè kú bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ ní rí ni kò ní kó sí wọn lọ́wọ́ ni níbi tó máa ń fẹ́ ṣe jẹnẹrà ọba kò jẹ́ kọjá ẹyọ kan lọ́wọ́ àwọn iṣu àpá èkó jẹnẹrà ọmọ Yorùbá ọmọ Yorùbá mo sọ tó bá jẹ́ ọmọ Yorùbá ni pẹ̀lú ọ̀tọ̀ ti fún lágbájá àti kọ́gbọ́n láti padà sílé èmi ẹ̀rù ṣó lábẹ́jọ pé jẹnẹrà ọba òní tó máa fi ṣe ká sí gbogbo ẹ̀ ayé ò ní mú wa nígbà míì táyé bá fẹ́ mú yàn wá dí létí gbogbo àwọn tó yẹ kó ṣe lórí á bá wọn jà sọ wọn dọ̀tá ìyẹn bá kọ́ lọ́dún ìfẹ́ fi àjẹrí yàn bẹ́ẹ̀.